Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yorùbá nation ni mo ṣe salamu alaikum sí gbogbo ẹ̀yin Muslim àgbáyé. Mo tún wá ṣe ẹ̀làbọ́rú, ẹ máa parí tó kù. Mo wá ṣe hallelujah o, torí hallelujah la fi ń kíra wa ní ìjọ mímọ́ sí gbogbo ẹ̀yin bàbá màmá mi tẹ́ jẹ́ Kristẹni. Last, Olúwo padà kọjọgbọ̀n. Àwọn Muslim ayé tí ń kọ Olúwo. Ó dẹ̀ ṣú ọ̀dákú wípé àwọn tọ̀hún máa kọ́. Àwọn Muslim ayé yìí, bí wọ́n ṣe ń kọ Olúwo yìí, ó dájú pé àwọn tọ̀hún máa kọ́. Olúwo ti jẹ́ kó fọ́gi mọ́ àwọn Mùsùlùmí lórí. Àwọn Mùsùlùmí ti sọ jí o. Wọ́n ti jí o. Wọ́n ti mọ̀ wípé àgbákò lolúwo jẹ́. Ìsìlámù tí Ọba Olúwo Àkọ́bí Rashid tó gbà, wọ́n ti wá mọ̀ sí wípé àgbákò ló gbà. Ìdààmú ló wọlé tọ̀ àwọn. Wàhálà lọ́ba Olúwo jẹ́. Mi ò fẹ́ kí fídíò igun ẹ̀ ó fọ́ níbàjẹ́. Ṣebí gbà tá ń sọ, irú àwọn Mùsùlùmí yẹn dùn wọ́n èlé ẹ̀ pé alihamdulilayi Olúwo ti join àwọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀. Inú gbogbo wọn ń dùn. Ayọ̀ wọn kú. Wọ́n lọ from one angle to another angle. Gbogbo wọn sọra wọn dẹni tí ò ní gbà ṣẹ́ mọ́. Wọ́n wá ń wó wọ̀ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ní pálásì Olúwo. Wọ́n ń wó wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ nílé Olúwo. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Wọ́n invite Olúwo kó wá pe ìrun fún gbogbo jọmọ́. Lẹ́ni tó jẹ́ pé abọ̀rìṣà ni. Ọba tó bá ti jẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè abọ̀rìṣà ni. Ẹ̀yin Mùsùlùmí wá wò wípé ẹ ti rí èèyàn, ẹ ń pọ̀ sí ni ẹ dín sí. Inú yín dùn. Bẹ́ẹ̀ ṣe tẹ mú ìyá Ọ̀ṣun Àbẹ̀bí tẹ sọ́dára yín. Inú yín dùn pé ti mú Olúwo náà. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá kí gbogbo wọn wá gba ìsìlámù, kó wá gba ìsìlámù. Ìsìlámù tó Olúwo gbà, ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ó ti yíwọ́ o. Kò ṣọ́ọ̀kì yín. Alẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Wọ́n ti rí nǹkan kan. Ìsìlámù tí Àkọ́bí Rashid. Ṣẹ́rẹ́ yìí wèrè tẹ máa ń kọ sí comment section wípé mi ò lẹ́kọ̀ọ́. Mo lárúkọ mọ́ ọba lórí. Ẹ síkì gan o. Èmi gbọ́n jù yín lọ. Number 1 nílẹ̀ káàárọ̀ òjìrè orúkọ ló ń pe ọba ládé. Orúkọ ni wọ́n ṣe kíni ni wọ́n ń pe ọba ládé ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Kí lẹ̀ ń pò Ògúnwùsì? Kí lẹ̀ ń pò Jàjà? Ṣé ẹ fi brother sí? Orí yín ò pé. Ẹ̀yin oní kọ́mẹ̀ntì sọnù, especially ẹ̀yin followers Àkọ́bí Rashid. Tẹ máa ń wá fún mi. Ẹ mọ̀ pé ìbú yóò ń dùn mí ṣá. Ẹ kó ṣì dànù kẹfà pọ̀ ẹ̀. Now! Gbogbo yín wó wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ lọ́dọ̀ Àkànbí. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi sí gbogbo àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ọba. Inú wọn dùn. Olúwo máa lọ. Gbogbo wọn máa wó ìtẹ̀lé lẹ́yìn. Ẹ mọ̀ pàgbà kò ló wọlé tán yìí. Ẹ mọ̀ wípé ohun tó máa gbé yín ṣubú tó máa pa yé run nílẹ̀ Yorùbá. Òun ló wọlé tán yìí pẹ̀lú Àkànbí Rashidi. Náà ẹ wáyé yín lóde. Kí ló ń dùn yín? Ó kò wá jẹ́ wípé ẹ̀yin innocent ló wá ń dùn jù. Ó dẹ́kù díẹ̀. Àwọn àgbààgbà yín náà, wọ́n máa tó mọ ọ̀tún yàtọ̀ sósì. Wọ́n máa tó mọ ohun tó yẹ. Àní nílẹ̀ Yorùbá ẹ lè pa ẹ̀sìn kankan run sẹ́. Ẹ lè pa ṣẹṣẹ run. Ẹ lè pa Kristẹni run. Ẹ lè pa Mùsùlùmí run. Ṣé wá lẹ́yìn Mùsùlùmí tó wá ń dùn níbi tí àwọn olóríṣà, àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti mú fún àwọn ìyálàyà baba ńlá yín tó ti mú fáànà bí yín tó ti ó mà ṣe o ẹyẹ yọ. A máa débẹ̀débẹ̀ sì máa play fídíò méjì kan fún wa. Ẹ wàá gbọ́ wíníwíní ọ̀rọ̀. Ó badness. Ẹ bá mi share, ẹ jẹ́ ká káṣí kúrúsì. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Àkọ́bí Rashidi ó ti padà fi gbogbo àwọn Mùsùlùmí àgbáyé, ó ti fi wọ́n ṣẹ̀sín. Wọ́n ti wà nínú ìbànújẹ́. Tí wọn ò bá tètè wá solution sọ́rọ̀ Àkọ́bí Rashid, bó ṣe máa pín ìbànújẹ́ kárí fún gbogbo Mùsùlùmí nìyẹn o. Nísìn táwọn Muslim ti bọ́ síta tí wọ́n ti pariwo tí wọ́n ti sọ̀rọ̀ sí wípé òun ló kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá àwọn ẹ̀sìn tó gbà
òun ló fa gbogbo àbùkù tó kan àwọn ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀rí pé ó lágbára ẹjọ́ torí ọdún mélòó l'Àkànbí sì gba ẹ̀sìn Mọ́kà ọdún yìí mà ló dá gbogbo ọ̀wọ́wù sílẹ̀ Mọ́kà ọdún yìí mà náà Àkànbí Rashid lọ́kọ̀mọdé Mọ́kà rí láyé ẹ̀ Mọ́kà ẹyọ kan tó mà lọ rèé tó dé tó wá ka ohun tí ò yẹ kó kà tó wá ka bí àwọn baba ńlá baba ẹ̀ bí wọ́n ṣe ṣàpèrè Mọ́kà ọdún yìí l'Àkànbí Rashid lọ tó dé tó lòun ti kó 19 idol òun ti kó dànù gbogbo pàǹtí tó wà ní palace òun Olúwo òun ti kó dànù ó sọ gbogbo ṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá ó sọwọ́ di pàǹtí mi ò sì rí báwí tí ò bá ń ṣe àwọn ọmọ àlè tí ń bẹ nínú oníṣẹ̀ṣe tó jẹ́ pé àwọn ló ń ká orí èèyàn mọ́ lọ́wọ́ àwọn ló ń kó oríṣiríṣi mọ́ lọ́wọ́ àwọn ló fún Àkànbí Rashid lọ́rọ̀ sọ nísìnyí ṣá o ẹ̀yin èèyàn má jẹ́ ká tọra wa o ó ti wá lẹ́tìkẹ́ ó ti lẹ́tìkẹ́ ó ti kọjá bẹ́ẹ̀ àwọn Muslim ti sọ sí pé Àkànbí Rashid you are the problem we are having now you are the major problem we have now fún àwọn mùsùlùmí láti lè bọ́ síta ṣé Àkànbí ṣó ti wá rò sí yín nìyẹn Rashid Olúwo Ọba Olúwo ó ti sọ yìí mùsùlùmí ó ti rò sí yín ẹ níjọ́ rò sí yín ẹ mọ̀ láwọ̀ yín ẹ mọ̀ fomi lónìí ẹ mọ̀ gbà bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ wá sọ fún yín ṣé à sọ fún yín ẹ wo bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kọ́ ló tún bàbá wa dúró ti bàbá yẹn wà ní palace báyìí mo tún ṣì kọ́ máa kúrò sí fídíò wọn kan lánàá tí wọ́n ní kí gbogbo àwọn èèyàn máa gbá ẹlẹ́dàá wọn mú báyìí kí wọ́n máa ṣàdúrà bàbá yẹn mú máìkì báyìí láwùjọ àwọn kírísítẹ́nì wọ́n ṣe àdúrà wọ́n kọrin odidi Ọọ̀ni of Ifẹ̀ ẹni tó lóhun gbà fún ní ẹ̀rí báyìí bàbá yẹn ṣe mú yes lójoojúmọ́ nítorí pé kí ni kò sọ wípé tó lódùmarè báwo kò kó nǹkan kan dànù nínú ohun tó wà nílẹ̀ Yorùbá bàbá ò sọ wípé nítorí àwọn jẹ́ abọ̀rìṣà kó wá sọ wípé ti kírísítẹ́nì báwo bàbá ò sọ pé torí àwọn jẹ́ abọ̀rìṣà kó sọ pé mùsùlùmí báwo tí wọ́n bá invite bàbá yẹn sí muslim program bàbá yẹn á tún gba mic wọ́n á tún ṣe àsíkiri pẹ̀lú aṣọ funfun wọn yẹn funfun lẹ́yẹ iṣu Ọọ̀ni of Ifẹ̀ á ṣe àsíkiri tó bá jẹ́ chọ́ọ̀chì náà ni Ọọ̀ni of Ifẹ̀ á gba mic báyìí bàbá yẹn máa yan àwọn prayer points tó gbá ski tó mú yes bàbá yẹn á yàn án tó bá jẹ́nu pálásì wọn gan ni bàbá bá ti fẹ́ dá gbogbo ìlú lára yá níyẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá yẹn máa mú microphone báyìí tó bá jẹ́ lànà Christian lọ́fẹ́ lọ wọ́n á kọrin ọpẹ́ wọ́n á gbóṣùbà fọ́nà wọ́n á ṣàdúrà ẹ̀yìn èèyàn ẹ lọ fọ́nà àwọn prógrámù tó Ọọ̀ni of Ifẹ̀ máa ń ṣe mo tún sì come across àwọn prógrámù bàbá yẹn lánàá bàbá yẹn ló yá ẹ máa fi orúkọ Jésù ẹ máa fi gbàdúrà sẹ́lẹ̀dá yín tó bá dẹ̀ jẹ́ ti mùsùlùmí náà ni bàbá máa ló yá ẹ máa ṣe àsígìrì ẹ máa kà á bẹ́ẹ̀ bá ṣe lè kà á yín tẹ́ bá mọ àyànú Quran tó bá jẹ́ ti ìṣẹ̀ṣe ni bàbá ò ní sọ wípé báwo ni bàbá ò gba wèrè mẹ́sìn bàbá ò gba wèrè mọ́yè ṣùgbọ́n Olúwo wàá ṣe ẹ̀sìn látayé lọ́dọ̀ ọ̀run ni ẹ̀yin ẹ̀ tà sí ẹ̀ tún kọ́ síbẹ̀ ẹ̀yin fọ́lọ́wà Àkànbí ẹ̀ tún bú mi alálàlálà kò dùkọ̀ mi bí bàbá yìí bá ṣe ń ṣẹlẹ́yà tó ń ṣẹ̀sìn níyẹn Àkànbí Rashid àwa máa gbé wá ẹja gbọ́n táwọn mùsùlùmí sọ nípa Olúwo ó ti wá dójú ẹ̀ o ẹja gbọ́n. wo wàhálà ti ń ṣẹlẹ̀ nínú Islam lọ́ọ̀lẹ́ wo péjì ms bàbá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú ànábì Saheed Shittu Ahmed Yelman tẹni tọ́lọ́run lẹ́ ń ṣe àti gbogbo alùsùnà àti gbogbo sufi pátá tẹni tọ́lọ́run lẹ́ ń ṣe ẹ lọ́ọ̀lẹ́ wo ms bàbá ní TikTok máa pèsè péjì ẹ̀ nísìn àti Facebook wo alọ́mọ bàbá àbí bikini kan ẹ lọ́ọ̀lẹ́ wo tẹ́ bá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú ànábì ẹ wá ní tọ́lọ́run lẹ́ ń ṣe tí wọ́n bá sì bú bàbá ẹ̀yin kọ̀ọ̀kan tá à ń sọ yìí ẹ jáde towótowó yín tágbára yín tí yín lẹ́ ń ná wọ́n sì ti ń bú táwọn yìí sì ní fọ́lọ́wà gẹ́gẹ́ sí rí kankan sí gbogbo inú Ọlọ́run sẹ́yìn tó wájẹ̀ kejì Ọba Ìwó ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam Ọba Ìwó ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam tí a bá fẹ́ pe ìpè sínú Islam kìí ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn ni kìí ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn wo àwọn àfáà tó wà mẹ́wọ̀n yìí pé bá wọn kí wọ́n kìlọ̀ fún yín ẹ̀ ń kó àbùkù bá wa tó gbé tó bá wẹ̀ pé tọ́lọ́ tànábì ló fẹ́ ṣe kìí ṣe báwọn bẹ́ẹ̀ ṣe máa sátá òsà wọn lónìí ká mọ̀ bú òsà wọn tó fi wá di pé wọ́n ń bú Ọlọ́run wa wọ́n ń bú ànábì wa wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa ẹ lọ sí péjì ẹ̀yẹ ò lè jẹ́ kí péjì yẹn wò náà gbogbo ń tá ní gbogbo ń tẹ́ ń ṣe Ọlọ́run nígbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yín àmọ́ tí wọ́n bá bú àwọn baba ńlá baba yín ẹ̀ dìde ẹ̀ mọ̀ gbé ayé lọ kóòtù ẹ̀ ráwọn ilé ìgbé lọ kóòtù látijọ́ yìí èmi ebúyàn wallahi èmi ebúyàn àmọ́ kí ni ẹ̀sìn kí ni àǹfààní ẹ̀sìn wa tí èso Ọlọ́run tó jà nábì lọ alukurani gẹ́gẹ́ lẹ̀sìn wa náà wọ́n wọ bẹ̀ wọ́n tú ní tukutu ẹ̀ sì jáde gbogbo yín pátá òòjọ́ pẹ̀lú Ọlọ́run kí la fi yín jọ lórí sí gbogbo ẹ̀yin aṣíwájú wa nínú ẹ̀sìn ní gbogbo ilẹ̀ yóò bá ẹ̀ lójọ́ pẹ̀lú Ọlọ́run wallahi alazim kódà èmi tí mo ń sọ̀rọ̀ yìí pàtí mi náà bá kó bẹ́ẹ̀ kú mi kọ́ lọ́run
Hey baba. Ẹ wo boy bó ṣe ń para. Kì í ṣòun nìkan o. Ọ̀pọ̀ o. Ẹgbọ́n nǹkan tí guy sọ. Ó ní àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà wọn gan. Tọ́já síwájú. Kì í ṣe bí wọ́n ṣe ń pèyàn sí ọ̀nà Islam ni Oba Oluwo ṣe ń pè. Ṣùgbọ́n àwọn àgbààgbà tó sọ yẹn wọn ò fọ́ lójú wọn ò dí létí. Kí ló dé tí wọn ò correct Olúwo? Ṣé báwọn ni wọ́n tún tẹ̀lé tó tún ṣe sàdánkátà? Aṣáàrí kan nínú mọ́tò pẹ̀lú Olúwo níbi tó Olúwo ti ń bú òrìṣà tó ń dárúkọ yẹ tó dárúkọ bàbá ẹ̀ tó ní kó mú lọ sídìí òòṣà kó sọ wípé òun Olúwo ni. Ó ní kó lọ fún òòṣà kó lọ fún èṣù ní àdímú kó sọ wípé òun ọmọ kìnnìkan lòun ní kó wá fún mu. Ó ní kò lè ṣe òun. Àwọn àgbààgbà fàyín wà ń bẹ̀ ká sòótọ́ rọ̀. Wọ́n wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn ni wọ́n ń fún ní go ahead. Àwọn ni wọ́n ń fún ní backup. Láti máa insult òòṣà. Láti máa sọ oríṣiríṣi sí òòṣà. Now look at you now. Ó wá ń do ẹ̀yin ọmọ àfà. Ẹ tí rí nǹkankan. Ó dìgbà tí gbogbo yín bá jáde tán sí ọ̀rọ̀ Olúwo tẹ́ bá ní kó dákẹ́ ẹnu ẹ̀. Ìgbà yẹn lẹ tó máa bọ́. Now this guy ó tún wá sọ̀rọ̀ nípa page kan. Ó ní MS bàbá. Ẹ jẹ́ ká dé page yẹn. Mo ti débẹ̀. Mo ti fojú mi lóúnjẹ. Mo ti fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ gbọ́. Ẹ̀yin bàbá tẹ́ wò mí. Ẹ̀yin náà tún jẹ́ ká tún wájọ débẹ̀. Ká tún jọ ṣe gírí ká jọ mú lẹ́sẹsẹ ká wá analyze. Ṣé rí nínú page yẹn? Ibẹ̀ ni wọ́n ti tú Quran. Níbi tí Ànábì ti ní kí wọ́n lu obìnrin tí ò bá ti gbọ́rọ̀. Ó ní kí wọ́n lù kí wọ́n ṣá. Èmi mọ̀ pé nǹkan kúkú bẹ́ẹ̀ wà ní Quran o. Abájọ tí Àkànbí Ràṣídì tó fi máa ń lu ìyàwó ẹ̀. Tẹ́ bá rántí ìyàwó tó kọ sílẹ̀ ọmọ Canada yẹn. Ẹ wo bó ṣe máa ń lu ọmọ yẹn nígbà yẹn. To the extent wípé ọmọ yẹn ṣọ sáf tó ṣe fídíò ẹ̀. Níbi tó ti lu ọmọ yẹn. Ọmọ yẹn ṣọ sáf tó fi ṣe fídíò ẹ̀. Àṣẹ́nu Quran l'Oba Oluwo ti gbọ́. Èmi náà farabalẹ̀ báyìí mo wo fídíò yẹn báyìí bó ṣe ń tú Quran. Tí Quran ní pé kí wọ́n lu obìnrin. Ó ní kí wọ́n strike ẹ̀. Èmi ò mọ̀ pé that is why tó fi jẹ́ wípé àwọn Haúsá Fúlàní tí wọ́n bá mú obìnrin olóbìnrin ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú. Ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú bí tó ti rí kó máa pààyàn nípakúpa kó máa lùyàn nílùkulù. Ẹ̀rí àwọn kidnapper yẹn wọ́n á mú obìnrin wọ́n á dẹ̀ máa ṣaládàá báyìí. Wọ́n á máa ṣaládàá báyìí. Inú Kùránì lọ ti rí o. Kábíyèsí o. Nǹkan burúkú ló ń gbénu Kùránì o. Wọ́n tú lẹ́ni wọ́n tú báyìí sínú fídíò tá a máa gbọ́ yìí. Ẹ wo mo lanú lẹ̀ ni mo níyè. Ṣé bí Kùránì ṣe ní kó máa lo obìnrin lélẹ̀ nígbà tí Bíbélì ti tèmi kábíyèsí Ẹlẹ́dùmarè mo fògo fọ́lọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Bíbélì ní ohun ẹlẹgẹ́ ni obìnrin kẹ́ mọ́ gbé wọn gẹ̀gẹ̀. Bíbélì ní ẹyin ni obìnrin. Ẹ gbọ́dọ̀ máa pampa wà ní àgbọ́dọ̀ fọ́. Ẹ wá gbọ́ tí Kùránì sọ ẹ jẹ́ àjọgbọ́. Ẹ mọ́ bínú ẹ bá mi share. Ẹ bá mi share. Olúwo òun ló kọ́ sí gbogbo ilé tó fi di ohun tí wọ́n lọ ń tú gbogbo ìtàn ìgbésí ayé wọn jáde nínú Kùránì. Olúwo ló bú àwọn olóòṣà òun ló fi lọ wá gbogbo ẹ̀ síta. Ó yá. Ṣé kàkà àbí ẹ máa kà? Ẹ̀ka. Torí kàkà làwa máa ń kà ló jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ó yá. Ẹ má worry. Ẹ máa gbọ́. Men are the caretakers of women. So Allah ní ọkọ ni olówó orí aya. As men have been provisioned by Allah over women. Tí Allah ní ó dẹ̀ jẹ́ pé àwọn ọkọ ni wọ́n ń pèsè fún àwọn ìyàwó wọn. And tasked with supporting them financially. Ó dẹ̀ jẹ́ pé gbogbo wọn fi ń ràn ìyàwó wọn lọ́wọ́. And righteous women are devotedly obedient. Allah ní àwọn obìnrin tó dá ní àwọn obìnrin tó gbọ́ràn sọ́kọ wọn lẹ́nu. And when alone, tó jẹ́ pé tó bá dá wà tí ó sọ́kọ wọn lé. protective of what Allah has entrusted them with. Tí wọ́n ń dáàbò bo gbogbo nǹkan tí Allah jogún fún ọkọ wọn. And if you sense ill conduct from your women, Allah wá ń sọ fún ọkọ pé tó bá wá fura sí ìyàwó rẹ o. advise them first. Gbà á nímọ̀ràn. If they persist, tí ó bá gbọ́, do not share their beds. Má bá sùn, má fọ́ lẹ́nu. But if they still persist, tó bá fárígá tí ó tún gbọ́, then discipline them. Ó ní kó fọ́gi mọ́ lórí inú kó nà lé ayé bàjẹ́. But if they change their ways, ó ní àmọ́ tó bá wá gbọ́ràn, do not be unjust to them. ó ní kó má ṣe ṣàbùrú fún wọn. Surely Allah is most high.
ó ní torí dájúdájú Allah ni ó tóbi jù tó dẹ̀ mọ̀ jù. So ìyá wa kí lẹ rí sí nǹkan yẹn? Allah ní kọ́ wọn kọ́ yín máa nà yín kọ́ náà yín bí bùbá àtẹ̀wò ọ̀fọ̀gìmọ̀ yín lórí wọn lè ṣàyín ládàá. ẹ̀rí pé nǹkan tẹ́ ẹ̀ ń tú yẹn yín a sì máa túbọ̀ mí o a sì máa kakura níbi tó ti sọ wípé kí wọ́n strike obìnrin. Men are the protectors and maintainers of women. Yes. Because Allah has given the one more strength than the other. Okay. And because they support them from their means. Yes. Therefore, the righteous women are devotedly obedient and devotedly and guide in the husband absence what Allah will have them guard. Okay. As to those women on whose parts ye fear disloyalty and ill conduct, admonish them first. Okay. Next, refuse to share the bed, and last, beat them lightly. But if they return to obedience, seek not against them means of annoyance, for Allah is most high, great. Ìyàwó tó ní yóò bá kí ni Allah ní kí ọkọ ṣe fún ìyàwó ẹ̀ kan sọ bíbẹ̀ yẹn ráńpẹ́ fún wa. Allah ní pé tí obìnrin bá wà nínú ọkùnrin tí ò ṣe dáadáa pẹ̀lú ọkùnrin get me well. Ṣé kọkọ ẹ̀ náà àti ló sọ. Ẹni sùúrù ibi tẹ́ ẹ̀ lọ yẹn náà èmi náà rí pé bí tiẹ̀ gbá lójú oríṣiríṣi lẹ́yìn tí sọ́ńbẹ̀ yẹn. I hope the Quran is much more clear. Ẹni sùn kí ló sọ bẹ́ẹ̀ yẹn kan sọ bẹ́ẹ̀ yẹn fún wa kí làlá ní kọ́kọ́ ṣe fún yàwó. Nǹkan tó sọ òun náà ni pé obìnrin tí ò bá ṣe dáadáa pẹ̀lú ọkọ rẹ̀ tí ò ṣe dáadáa pẹ̀lú ọkọ ẹ̀ kí ọkọ ẹ̀ ń kọ́ kó pè é kó bá sọ̀rọ̀ tí ó bá gbọ́ ní pé kó kọ ibùsùn ẹ̀ lẹ̀ mo rò pé ẹ understand the process yẹn. Ẹni sùúrù ibi tẹ́ ẹ lọ mo sì máa débẹ̀ ojú kọ yín ni. Kílẹ̀ go slow mu yín débẹ̀ tí ó bá tún wá gbọ́. Okay, you get me this. Tí ó bá tún wá gbọ́ nǹkan kí ló máa ṣẹlẹ̀ ẹ̀tù délẹ̀. Tí ó bá dẹ́ gbọ́ Allah sọ pé kí ẹ ṣe kí ni pé kẹ́ beat wọn slightly. Oh yes. Ẹjẹ ń bèrè lọ́wọ́ yín ẹni sọ̀jẹ̀ ń bèrè lọ́wọ́ yín. Tẹ bá jẹ́ yàgò báwo mo ṣe máa nà yín slightly gẹ́gẹ́ bí èyìnbó tẹ sọ yẹn báwo mo ṣe máa nà yín. You are how many men are here? You will be like four. Ẹni sùn ẹjọ yìí ní nǹkan àní àti ìlàjọ sọ̀rọ̀. Báwo mo ṣe máa nà yín. I'm just telling you that this one, ọ̀rọ̀ t'Ọlọ́run bá sọ, òdodo lọ̀rọ̀ Ọlọ́run bá. Kò sí ìyẹn kọ́ mọ̀ sọ báwo ló ṣe máa nà yín. Báwo lẹ ṣe máa nà mí? Báwo lẹ̀yin ṣe máa nà obìnrin? Báwo lẹ ṣe fẹ́ nà obìnrin? When Allah said that you should beat them slightly, do you want to beat them blue and black? Báwo ni slightly yẹn mò ń béèrè báwo? And do you want to beat slightly is what you know within your mind that is slightly. Báwo èmi ò mọ̀ mi báwo ni slightly yẹn báwo ni kò ṣe nàyàn ọ̀rá ẹ sọ fún wa ìṣàlàyé. Olúwo ló dá gbogbo eléyìí náà. Òun náà ni mo sọ ṣé bí àwọn náà ni mo sọ I keep repeating the same thing. Nǹkan tó ṣẹlẹ̀ ó dà ẹni sùn ẹ̀ṣọ́ yóò máa wà lè yé yín ẹ̀hún àyíyáwá ẹ̀ má fi lọ ìyàwó. Nǹkan tí àdìsí sọ níbẹ̀ yẹn ni pé ó ní kí ẹ mú. Ìyàwó ẹni sùúrù. Nǹkan tẹ̀sán tí mo fẹ́ kẹ́ tu ní Yorùbá. Báwo mo ṣe máa gbìyàwó mi slightly ẹ sọ ní Yorùbá báyìí mo ṣe máa nà ó very nǹkan tí mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa ẹ ṣe. Bóyá àgbà tí nǹkan tí Islam sọ fún wa tí Quran gbé wá fún wa òun ni pé there is Obashola maybe can have minutes to that no mo control láti relate ní there is what we call tafsir al-Quran nǹkan tí àlàyé tí wọ́n gbé wá bá àwọn náà dẹ̀ máa testify sí òun ni pé etí aṣọ òun ló ní kí ọkùnrin kó fi ṣe kíni kó fi nu ìyàwó rẹ̀. Ìyàwó aṣẹ́lẹ̀ fún wa lẹ́rìí pé tí aṣọ ló lọ́ fi ká fún náà yìí. Etí aṣọ bá kúrò létí aṣọ. That is what I said pé ó wà nínú tafsir al-Quran. Ṣẹ́lẹ̀ fún wa ṣé wọn pé mo ti sọ pé nǹkan tẹ́ bá lẹ́rìí ẹ má máa sọ́ǹtà gbangba mọ́. Ṣẹ́lẹ̀ fún wa lẹ́rìí Did you hear what I'm saying? Pé ní sùúrù question yín náà pé igbólẹ̀ lẹ́rìí rárá àwa lẹ́rìí fún nǹkan táwọn ṣe yín gbọ́. Kùránì síta fún yín sin ẹgbẹ̀bẹ̀ ní mi lẹ́rìí ṣé mo kà Kùránì. Question lọ́wọ́ wa nísìn ṣe bẹ́ẹ̀ rí Quran fi béèrè ní kankan tẹ́ fẹ́ béèrè. Ẹ̀yin gbogbo ìtẹ́ ẹ̀ sọ yìí ẹ ti ń sọ nǹkan mi ò mọ̀ pa tẹ́ ẹ̀ sọ. You don't get what I'm talking about. I'm telling you that
when you go to the tafsir of this Quran, go to that verse of that Quran and Google the tafsir, you bring it out. See. Ṣebẹ́yìn mọ Google lọ́dọ̀ yín kẹ́ wá sọ bẹ̀ fún wa ìkọ́ tó bá gbé jáde afẹ́ kà afẹ́ fojú wa afẹ́ kọ́ máa sọ̀rọ̀ fún wa mọ́ láìlẹ́ àwọn afẹ́ rí so ẹ jẹ́ ìṣe ọkọ̀ fún yín ràn yín lọ́wọ́ sí MS 3844. ẹ máa gbọ́ o Quran ni o. Big Joe ló lè kọ́kọ́ ṣe Quran 3844. ó lè jẹ́ pé okùn ṣòkòtò náà ó máa fi lọ. náà bí ọwọ́ báyìí alákọ̀ọ́nù kan fi ṣe báyìí nàyàwó ẹ̀ nísìn àmọ́ wá mọ nítàlá àjẹsí ẹni sọ ẹjẹ fún yín mi Quran 3844 ẹ lè ṣe lọ́dọ̀ yín ẹ̀wọ̀n kan tààlà tó sọ fọ́kọ kó ṣe fún ìyàwó ẹ̀. ẹ má bínú olówó Èkó lẹ́yìn ìgbà tí ọkọ bá ti fi oorun dun ìyàwó ẹ̀ ṣé tí ó bá fẹ́ wá dá sẹ̀ríà fún ìyàwó yẹn tí ó máa fọwọ́ gba nídìí ni ìlú tí àwa tó jẹ́ wípé a sì ń ṣe kinní gan àmọ́ tó yẹ pé ọkùnrin tó bá ní tó tí ẹ̀ bá tó ṣe kinní. ọpọlọ orí yín ò tú ẹ̀rọ ẹ̀sìn ẹ gbàgbé ọpọlọ orí yín tí tó wà lórí tó wà lórí ìyá. ẹ̀hún alájà ẹ filẹ̀ ẹ má da ẹjọ́ ẹ gbogbo ilé ẹjọ́ ẹ má fi wọn lé ẹ̀hún Big Joe ẹ̀yìn mútu fọdọ ẹ má ẹ̀kọ́ máa gbé ìlú báyìí sí. àáfà tó sọ̀rọ̀ yẹn ní ká lọ ibẹ̀ la wà o ibẹ̀ láti gbé fídíò yìí o àwọn fídíò yẹn pọ̀ ń bẹ̀ o ẹ mọ̀ kó ló ní ká lọ síbẹ̀ ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ bọ́ ṣe ń sọ̀rọ̀ sánà bí bọ́yẹ̀ ṣe gbá tó ṣàwò ibẹ̀ la wà. ọmọ bú yín ọmọ àṣepè fún yín ọmọ wà nínú inbox wọn máa ṣe fídíò fún yín ẹni tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti lè fara mọ́ kó má wá àfa ẹni sùúrù àfa ẹni sùúrù ẹ̀ka kábíbà fún wọn náà alájà ẹ wo bí ta fẹ́ kà fún yín sìn aláàtì ṣàlàyé nínà yẹn fún yín bíbá àwọn tó jọ kà. Quran 3844 ó ní and he said to him. a sọ fún ọkọ. so àwọn kálájà náà lè ṣí lọ́dọ̀ wọn. alájà lè ṣí lọ́dọ̀ yín Quran 3844. take in your hand a bundle of grass. o lè mú bí irin bí igi sọ́wọ́ rẹ kó dì í báyìí. and strike your wife with it. alájà mo mọ̀ pé ẹ fẹ́ràn gọ́gù gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ alájà gọ́gù ẹ lọ yẹ tún wọn strike wò kó o dẹ̀ fi ṣáyàwó rẹ àbí kó fi gún yàwó rẹ. and do not break your oath. tó bá lóun ò ṣe mọ́ má ṣe kọ́ sílẹ̀. we truly found him patient. torí ààrẹ ní tó ní sùúrù ẹni tó ti la àkọ́mọ́ yàwó ẹ̀ lórí ló ní sùúrù. what an excellent servant. ṣe wọ́n ní ẹrú tó da ẹrú tó ní sùúrù. he was indeed he constantly turned to Allah. torí wọ́n ní dájúdájú ó máa ń gbọ́ sàlá lẹ́nu máa ń kọjú sàlá so ìyá wa ṣé tí aṣọ náà lọ́nà kọ́ fi nà yín bíbá ẹ tú yẹn náà fún wa ẹ ṣe. bóyá ó jẹ́ pé wọ́n máa so etí aṣọ yẹn mọ́ bọ́ńdù. wọ́n á so etí fìlà báyìí wọ́n á máa ṣe báyìí ìyá wa lẹ́yìn náà pé ẹni ẹ jẹ́ ká délẹ̀ ẹ jẹ́ kó délẹ̀ kó tún fún wa. ẹ má wọrí ṣe bí bọ́ńdù of grass ní irin tẹ́ǹtì yẹn irin tẹ́ǹtì tẹ́lẹ̀ máa ṣàmúyàwó yẹn lọ́dún. bọ́ńdù of grass ní ìtẹ́lẹ̀ máa ṣàmúyàwó yẹn ìyàwó lórí yẹn. strike ṣé kọ́ gbé gọ́gùn ni. kò ní kò ti sọ bíìtì o kò strike ẹ mọ̀ túmọ̀ strike ni. ms ẹ lọ sí gọ́gùn ẹ jọ. ṣé strike jẹ́ pé kéèyàn fowó yẹpẹrẹ mu ṣe àbí kíni nínú Quran. so ṣe get torí ọjọ́ mi tẹ bá wà tẹ ní àǹkà kàkó. no nǹkan tí I'm trying to talk about the verse of that Quran tí ẹ gbé síbẹ̀ yẹn ẹ kò lọ tán lọ́kọ̀ wọn agbára. Quran ìtàbá fẹ́ ká touch la máa touch nǹkan tí mò ń sọ fún yín ni pé ẹni kàkùkà là ń kà mo ṣe ń ti ọ̀wọ́n pọ́n sí yín ṣé nǹkan tó kọ́kọ́ là ń kà ṣé ìkàkùkà là ń kà. ṣé lẹ́yìn lẹ kà tẹ́lẹ̀. ṣé ẹgbẹ́ ọ̀kọ́ tẹ̀mí sọ fún yín èmi dídì wà fún yín special torí ẹ̀ láàkàkà kò no when I'm talking about that pé ẹ ti gbé àdìtì jáde tẹ́lẹ̀ pé ọlọ́ nípa àwọn tó ń sin lọ́wọ́ bá òun máa fà wọ́n wọnú náà òun máa ṣe kíníkọ̀ you are reading the English and still hear the ẹ̀kọ́ tí ẹ̀ ń tú bó ṣe wù yín and these other people are here too. ms tẹ bá ti ṣú ẹ ìyàwó máa tú ọ máa tú bẹ̀yẹn fún wa máa gbé síta kí ló gba yín tú kò ń ṣe pé kakọ̀ máa pariwo sọ̀rọ̀ sóyè yín ẹ jẹ́ ká kà nǹkan káwọn èèyàn gbọ́ ó yẹ bá wa takí ní ìyàwó ẹjọ́ kí ni túmọ̀ strike tó ń sọ síbẹ̀ yẹn. rasaku alfa mo rí mẹ́sẹ̀jì ẹ̀ ọ̀bá òní. mo ṣàkàn bí o àgbọ̀n bí o. olúwo ló dá lọ. ìyá wa ibi tẹ bá fẹ́ jẹ́ kán lọ wọ́n sì máa tẹ̀lé strike yẹn ẹjọ́. sọ́wọ́n àbẹ̀ àti báyìí ń gbé túmọ̀ strike jáde. wà pẹ̀lú yín I'm here. ẹ wo túmọ̀ kínní yẹn wọ́n ti tú síbẹ̀ yẹn kí ni túmọ̀ tó bá ní kọ́ strike nǹkan.
No, please. This one, Sherry. From this thing, the part of Quran, we have some part of Quran where Allah said that you can drink. Alájà yẹn ló tún padà sọ̀rọ̀ kó wà ní Kùránì pé kọ́ mu tí. That's what one was said. That in it. Kí ni bíbá yìí ẹni sùn ẹ má kàn wọ́n máa ẹjọ́ ẹ kára sọ̀rọ̀ díẹ̀. Ẹjọ́ ẹ má mix wọn ẹjọ́. Kí ni túmọ̀ strike yẹn là ń sọ? Kí ni túmọ̀ ẹ̀ wọ́n ní kí ọkọ yín kó strike yín ibẹ̀ yẹn gan là ń sọ. I said this verse of Quran. Strike yín nà àbókùn fìlà. This verse of Quran was before the other one. You people are saying, you are chorously saying things. You are even saying, somebody is saying something there to buttress what I'm saying. You know, I'm just saying that ó ti wá létí kẹ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi òun lẹgbọ yìí o ohun tó lùwò dálẹ̀ péjì tí àáfà tó sọ̀rọ̀ pẹ̀lú ìtara yẹn péjì tí àáfà yẹn sọ wípé ká lọ wò nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ ànábì bí wọ́n ṣe ń bú ànábì bí wọ́n ṣe ń ṣe this bí wọ́n ṣe ń ṣe that péjì náà la wò yẹn náà kò tó síbẹ̀ o mo tún fẹ́ gbé mi wá ní péjì yẹn ni o mo tún fẹ́ gbé mi wá ni o kò tó síbẹ̀ o ẹ má lọ fún mi copyright kò tó síbẹ̀ o nígbà táwọn sọ ń gbà yẹn pé ẹ ti kẹ́rọ mérò ẹ bá ti gba Olúwo sínú ìsìláàmù ó máa kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá yín wọ́n lẹ́nu wá rùn ó ti wá kó bá yín ṣe wá wo bí àwọn mùsùlùmí àwọn bí àwọn ọmọ oníṣẹ̀ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú Quran mo bọ̀ 1 second wọ́n má lọ fún mi copyright wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú Quran yẹn upside down wọ́n wá ń tú ohun tí wọn ò expect wípé àwọn mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe wọ́n máa tú jáde nínú Quran ó wá bẹ̀rẹ̀ sí ní tú ṣé wá rí gbogbo àwọn ọmọ kéwú ara wọn ò gbá mọ́ kì í ṣe máa tí mo play video yẹn nìkan o wọ́n pọ̀ o tí gbogbo wọn ti sọ wípé ṣé nítorí pé àwọn jẹ́ ọmọdé làwọn àáfà ńláńláńlá ló ṣe lajú wọn sílẹ̀ tí wọ́n gbàgbàkúgbà tí wọ́n jẹ́ kí Olúwo kó máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rí àwọn lára ṣé nítorí pé àwọn jí ọmọdé wọ́n ti gbàgbé pé yín ló máa di àkùkọ lọ́wọ́ jẹ́ kó Olúwo kó máa ba ìsìlámù jẹ́ ó wá ń dùn gbogbo àwọn mùsùlùmí yẹn ó ń dùn wọ́n bí ẹ jẹ́ ká tún sáré gbọ́ ilé náà ẹ jẹ́ ká tún gbé ilé náà bá tún ṣe kíni. ọmọ wa ẹ máa wo báwọn oníṣẹ̀ṣe ṣe báwọn tún mùsùlùmí. a lè fẹ́ ọmọ ọdún méjì a lè fẹ́ ọmọ ọdún mẹ́ta a lè fẹ́ ọmọ ọdún mẹ́rin ọ̀gá àná bíi fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà ó jẹ́ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án aya àti àáfà yìí mú wa òun ló fìdí ẹ̀ múlẹ̀ pé a lè fẹ́ ọmọ pé níṣẹ́ òun mo fi ń sọ fún wọn lẹ́ẹ̀kan tó sọ pé nǹkan tí mo sọ yẹn pé kò rí bẹ́ẹ̀ aya yẹn mo gbé wáyìí ó ní tẹ́ bá fẹ́ kọ àwọn ìyàwó as for your women past the age of menstruation ó yà olówó èkó. kí la fà sọ. so àáfà. ẹ jẹ́ kí n kà fún wọn wọn á ní ká fún wa ní nǹkan 5 tó jẹ́ pé Islam ó mú wá sílẹ̀ Yorùbá tí ò sí ńbẹ̀ rí. Ìkíní wọ́n ní àwọn bàbá wa máa ń lé ìyàwó jáde wọ́n á kàn sọ fún ìyàwó yẹn láàárọ̀ pé ẹ kẹ́rù yín o máa lọ mi fẹ́ mọ́. Wọ́n ní Islam ló wá fi lé yé wọn pé kò yẹ kán máa ṣe bẹ́ẹ̀. kán máa ṣe bẹ́ẹ̀. Dẹ̀ wọ́n tún ní àwọn bàbá wa máa ń fẹ́ ìyàwó púpọ̀
pé Islam ló wá sọ fún ló wá mú wá wípé wọn gbọ́dọ̀ fẹ́ ju 4 lọ. Number 2 ọ̀rọ̀ wọn ojú tóbìnrin lọ. Number 3 wọ́n ní àwọn bàbá wa máa ń lo obìnrin, wọ́n máa ń lò wọ́n bí ẹrú lóko, wọ́n máa ń lọ fi wọ́n ṣiṣẹ́ oko. Tó bá ti fóbìnrin tó wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ ayé ìgbà yẹn iṣẹ́ oko kó ní kálukú máa rí nǹkan jẹ wọ́n ní so irú ìyẹn ò dáa pé Islam ló ní kó máa lò wọ́n lọ sóko mọ́. Lẹ́yìn àwọn wọ́n ní Islam ló ní ó ní kó má bọ igi pé ẹlòmíà kàn lọ gégi nínú oko àtọ̀ gégi yẹn á kàn máa bọ́. àfa ẹkílé ẹkálẹ̀ mú kí ìyá mú kí bàbá ìyá wa nìyẹn. So mo gbọ́ àwọn àlàyé tẹ́ ṣe pé àwọn kọmọdédé ló ń gé igi wọn wá máa bọ̀. Dẹ̀ ó tún ní olówó èkó the last one olówó èkó ẹjọ́ bí kàṣẹ ẹjọ́ ó dàn. Ó ní ó jẹ́ kí wọ́n mọ ètò láti káwọn òbí wa àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n mọ ẹ̀tọ́ lórí ọmọ wọn. So ẹgbọ́n ṣé Kúránì ló jẹ́ kí àwọn òbí mọ ẹ̀tọ́ lórí ọmọ nílẹ̀ Yorùbá? Ṣé Kúránì ló ní pé kọ́ màmá kọ ìyàwó mọ́? Ṣé láyé àtijọ́ ṣáwọn bàbá wa máa ń léyàwó wọn lé obìnrin ní ayé àtijọ́? Ìfò nínú Bíbélì ọmọ pátì ní sínú yàrá ẹ̀. Mo ti balẹ̀ nu yín, mo ti kọjá lórí. Ẹ̀yin Mùsùlùmí ń tẹ́lẹ̀ yìí àwọn oníṣẹ́ ìṣe máa tú ayé yín ní ìtùkùtù. Ọ̀sán tó wá lè jẹ́ pé nǹkan tí mo sọ yẹn tẹ́ bá mọ̀ kó bí wá pé kí n tún rìpíìtì ẹ̀ bá kẹ́yìn náà lè gbọ́. Ṣẹ́rí ẹ̀kọ́ Al-Qur'an. Ẹ má bínú ṣe mọ̀ báwa náà lọ lé kíw mi mọ̀ bí MS lọ lé kíw mo lọ lé kíw a ní Muslim tó wà níbi tó pọ̀ dáadáa. Ok. Ní tí ẹ fẹ́ mú jáde fún mi o ní Suratul Nisa. Ok ẹ má bínú ṣe àdìsí náà gbọ́. Mo pàdísì gbọ́ o. Bàbá fi hàn yín pé ànábì ní tí ọkọ bá lù ìyàwó ẹ̀ kò kí wọ́n gbọ́dọ̀ bí léèrè ńkọ́. Ṣé wọn bí lára nǹkan tí Islam kó wá sílẹ̀ wà ní pé tí ọkọ bá lu ìyàwó ẹ̀ ọkọ gbọ́dọ̀ bí. Tí bá tún fi hàn yín pé ànábì tún fi obìnrin wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́. Ẹ ṣé mo dúpẹ́ olówó Èkó. Máa pẹ̀lú yín. Ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn pé ẹ ti padà wá. Gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí. Gbogbo ẹ̀ pátápátá lẹ́mọ̀. Ó ní àwọn àlàyé jẹ́ onímìdùpẹ́ sọ pé kéwú ló lálàyé. Tí ẹ bá rí nǹkan kan tó bá kọ síbì kan ní tí wọ́n kọ yẹn àti tí yẹn kọ́kọ́ nídìí ń bẹ̀ ni pé àgbọ́yé nǹkan tó ń sọ yẹn o lè yẹn kọ́kọ́ nídìí. Ẹ jẹ́ fún example sà èdè Lárúbáwá ẹ sọ fún mi pé kéwú tí wọ́n bá sọ pé dọ́rabà ó nà ló ń jẹ́ bẹ́ẹ̀ dọ́rabà kéèyàn lé nǹkan like ẹ fẹ́ fún yẹn lẹ́sàmpù ní sèká sọ fún pé mo fún ẹ lẹ́sàmpù yìí fi kèsì pé fún o tí a mọ̀ pé ẹ máa fẹ́ fún yẹn nìkan kèsì pé ó máa gbà lọ́wọ́ ni example mo fún ẹ I give you an example wọ́n lo dọ́rabà fún. Àwọn èdè Lárúbáwá yìí kò sẹ́ni tí ó bá fẹ́ understand ẹ̀ tí ó mọ Al-Qur'ani tú tó ẹni tó bá jẹ́ pé ó lọ kíw. Èdè kan nínú èdè Lárúbáwá bí àwa Yorùbá ni tẹ́ bá kọ Ògùn wọ́n máa kọ́ ní pé Ògùn àmì òun náà máa fi sórí ẹ̀ bẹ́ẹ̀ lè èdè Lárúbáwá náà rí. Èdè Lárúbáwá tá à ń sọ yìí tó máa sọ yìí pé dọ́rabà ó nà ó máa tu nínà tó máa sọ pé dọ́rabà ó fún yẹn lẹ́sàmpù dọ́rabà ó fi lélẹ̀ kẹ́ fi foundation kan lélẹ̀ pé mo fi foundation lélẹ̀ ó máa ń lọ bẹ́ẹ̀. Ṣé wàá rí gbogbo àwọn èdè kọ̀ọ̀kan nínú èdè kéwù yìí ẹni tí ò bá ti kéwù kò lè mọ̀. Tẹ́ ẹ bá ń lọ sórí translation pé wọ́n tú ní English tẹ́ ẹ bá fi ń kà á nǹkan tí wọ́n ń kà àwọn orientalist. Kò rí bẹ́ẹ̀ sà. Wàdúrà bá làgùn ẹ̀sáàmù yẹn tó máa ní láàmù níwájú. Lọ́ra pa ibò tó fẹ́ sọ kí ló fi koríko tútù ṣe. Ẹ máa gbọ́ sà. Tí wọ́n bá ní wàdúrà bá làgùn ó fún wọn lẹ́ẹ̀sáàmù ni. Wàdúrà bá a ó lù ú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Láàmù máa wà wájú ẹ̀. Bẹ́ẹ̀ ni àbẹ̀bẹ̀ ẹ ṣe sùúrù sà. Ẹ máa ṣe sùúrù ẹ jọ̀ọ́. Ẹ máa mú ní wọ́n ṣe é ní ìṣòro láti dá mi lóhùn. Wàdọ́rà bàlà ń mọ́sàlá ó sì fún un ní fífún nìyẹn. Wàdọ́rà bà kú ó lù ú nìyẹn. Ó yàtọ̀ tí láàmú bá ti wà ń bẹ̀ ó fún un nìyẹn. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà. Bẹ́ẹ̀ ni sà. Àwa tá a kéwú wà ń bí ẹ̀yin nìkan kọ́.
kẹ́ tó lè wá sọ gangan bí báyìí ẹ make sure gbogbo àgbáyé ló ń gbọ́ yín o wàdúrà bá dà ó sì fún un ní àpẹẹrẹ láàmú àwọn àwájú dọ́ra báyé kábàá lè mọ̀ pé kì í ṣe lílù ṣùgbọ́n tó bá ní wàdúrà bá ó lù ú ni bẹ́ẹ̀ náà ni kọ́tàlá tẹ́ǹgbọ́ kẹ́ tó lè sọ ní ti Arabic lingua franca àwa tá a mọ̀ ń pa ẹ̀ wà ń bí kì í ṣe pàtàkì wà bíbẹ̀ láti wá ta kẹ̀sìn. Before you can say anything, people that studied Arabic, táwọn tó lọ sí Misra wà ń bí báyìí. Ẹ gbà fàyè wọ́wọ́ sọ́mọ́. Afa tó ti give example. Àwọn ò study Arabic because we want to become Muslim. Platform tẹ́ ẹ̀ wò tẹ́ ẹ̀ gbọ́tọ́ ti sọ̀rọ̀ ẹ̀yẹ ká pọ̀ sẹ́bẹ̀ mi fẹ́ kí fídíò ìkó gùn jù. It's a long story o. A sì máa gbé àwọn kinní wọn yẹn wá. Tí màá join ẹ̀ papọ̀. Tí màá máa post ẹ̀. Ẹ bẹ subscribe sí YouTube channel mi ẹ turn notification bell yín. Now, ṣẹ́rí ó mà ṣe o. Platform tẹ́ ẹ̀ wò yẹn. Ẹ mọ̀ pé àwọn ló fún wa lórúkọ ẹ̀. Àwọn Muslim ló fún wa náà lórúkọ ẹ̀. La fi lọ síbẹ̀. Èmi náà mọ̀. Àwọn ló fún wa. Àwọn Muslim máa ń yapa sórí page yẹn. Kò wá sí bó ṣe máa fà lọ fà bọ̀. Tí wọn ò ní lọ gbé fídíò Olúwo wá. Ṣé rí fídíò tí Ọba Olúwo Àkànbí Rasheed tó ṣe fún àwọn oníṣẹ̀ṣe yẹn wàláhì wọn lè ká tán. Bó ṣe condemn wọn, bó ṣe sọ oríṣiríṣi nípa wọn. A lè káyé fídíò tó ṣe fún wọn tán. Ẹ dẹ̀ mọ̀ pé tá lọ bá lọ àbọ̀. Àwọn fídíò yẹn làwọn náà wá padà wá ń treat. Pẹ̀lú ìṣesí ẹ̀ àti wá ẹ̀ àti ohun tó bá dé nínú Quran. Òun ló ń treat. Ṣé wá gbogbo àwọn Muslim tó bá wọlé sórí platform yẹn, ó máa aláwù káwọn Muslim wọlé ó kọ́ wá dá wọn táwọn bá parọ́ mọ́ wọn. Àwọn kò sí Muslim ẹyọ kan báyìí tó jẹ lọ lórí platform yẹn torí wọn defeat. Kò sí Muslim kan tó dórí platform yẹn tó defeat wọn. Kò sí. Ẹ wo ẹlẹ́ tó ń sọ̀rọ̀ náà sí tó ní àmì ló ṣe kíníkan ló ṣe kíníkan so èyàn ò lè wá títorí pé wọ́n tún ní English ẹ wò gbà tí wọ́n bẹ̀rẹ̀ ibi tó ń go tí ó pronounce àyà yẹn dé ó bá pronounce ẹ̀. Meanwhile ìwà àwọn Muslim ló lé ọ̀pọ̀lọpọ̀ padà sí ìdí ìṣẹ̀ṣe. Púpọ̀ náà àwọn tó wà lórí platform yẹn Mùsùlùmí ni wọ́n tí wọ́n kéwú gidi. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n pariwo bàbá dúdú ni bàbá wọn sìn. Mùsùlùmí ni wọ́n tí wọ́n kéwú gidi. Ìwà àwọn Mùsùlùmí ló dá wọn padà sẹ́sẹ̀ àárọ̀ tí wọ́n fi gbé Islam tì. Ṣé wá rí gbogbo knowledge tí wọ́n ti ní nípasẹ̀ Islam yẹn ó wá padà ń lò ó sìn láti fi nà wọ́n ní pàṣọ ó wá ń du gbogbo àwọn ọmọ ilé kéwú sìn. Kò wá sí bó ṣe máa wá fà lọ fà bọ̀ ó máa dá lórí Olúwo. Nítorí òun ló condemn wọn ló sọ oríṣiríṣi kò tí sẹ́ni tó bú ìṣẹ̀ṣe tó Olúwo bí àwọn Fúlàní Jamiu Adépọ̀jù Ajégúnwà gbogbo àwọn bàbá wọn yẹn bí wọ́n ṣe kórìíra ìṣẹ̀ṣe tó wọn ò ṣe tó Àkànbí Rasheed. Àkànbí Rasheed ṣe ó pọ̀ jù. Ó gba kíní yẹn sódì bígbà tí wèrè ṣẹ̀ṣẹ̀ bà léyàn. Ó wá padà wá di ẹ̀sín àti àbùkù fáwọn Mùsùlùmí nísìn. Ó wá ń ká wọn lára. Ẹ̀yin ò mọ̀ wípé eégún tó kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn. Ẹ lọ wo gbà t'Àkànbí Rasheed dé láti Mẹ́kà. Ẹ lọ wo bí gbogbo àwọn Mùsùlùmí bó ṣe ń pray sí ẹ̀. Bí wọ́n ṣe sọ wípé ó yẹ nítorí ó lọ sí Mẹ́kà ju ìgbà tó jọba lọ. Kò sí ìtútà wọn náà pàtó kò sí ohun tí wọn sọ tán ẹ wá wo lọ́jọ́ tòní. Ó wá padà lẹ́yìn. Ó padà mú ẹ̀sín àti àbùkù dé. Gbogbo àwọn Mùsùlùmí yẹn tí wọ́n ń yarí nísìnyí Olúwo ló ń kọ́ sí gbogbo ilé fáwọn. Nígbà tó arrest ta lọ́lọ́run tó dé gan tí gbogbo àwọn oníṣẹ̀ṣe yẹn tó di pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní join hand together tó fi di pé gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní gain the ground nísìn. Wàláì kò tó Olúwo yìí. Olúwo ti ṣe jù. Why don't you mind your own personal business? Now look at you. Ó wá ti di ohun táwọn Mùsùlùmí ti ń jáde f'Olúwo. Ẹnu tí gbogbo yín fi sọ wípé adé Olúwo Ògún òun lè fi padà wá sọ pé adé Ògún mọ̀ yìí o. Ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá
ẹ bá mi pín wọ́n gbòòrò ayé ibi ò ní ṣẹlẹ̀ sí yín mi ò ní wá yín tì. Yorùbá nation no going back, no retreat, no surrender ní ọ̀rọ̀ Yorùbá nation yìí láṣẹ Èdùmàrè. A máa gba ilẹ̀ wa ò ní bàjẹ́, ìṣẹ̀ṣe ò ní parun, Christian ò ní parun, Mùsùlùmí ò ní parun, àfi tó bá wọn Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá wa mẹ́tẹ̀ẹ̀ta sínú ayé láti pa wá àwọn nìkan lókù. But wípé yàn kọ́kọ́ lè wá ìwọ tí Ọlọ́run dá kó wá sọ pé o fẹ́ tún ṣe Ọlọ́run wò, o fẹ́ bà ṣe Olódùmarè kan jẹ́, ìwọ ló máa ṣera ẹ̀. Nobody does that. Kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀. Bó ṣe rí nìyẹn. That is why I always respect the three religion. The three religion. I respect it so much because àtọ̀dọ̀ Olódùmarè tó dá mi. Ẹni tó dá mi tí mi ò mọ irú nǹkan tó fi produce mi. A kàn gbọ́ omi àtẹ̀jẹ̀ ni, àtọ̀ ló di omi ló dẹ̀jẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló ṣe dá ni? Ṣé bẹ́ẹ̀ ló easy àti dá ní ọmọ ò ti kúnnú ayé? Ẹ mọ àwọn tó ti marry fún 30 years, 40 years. Ṣé àtọ̀wọn ò dàpọ̀ mẹ́jẹ̀ ṣé gbogbo ò dàpọ̀ ní wáì tí òdo dídí èèyàn kó produce? Iṣẹ́ Olódùmarè ni. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni mo jẹ́. So mi ò tó tún iṣẹ́ Elédùmarè yẹn wò láti condemn kankan nínú ayé. Kò sírù nǹkan náà nínú ayé yìí. Mi ò lè ever condemn ẹ̀ nítorí iṣẹ́ ọwọ́ Elédùmarè tó dá èmi wá sáyé ni. Mi ò ní àṣẹ àti agbára láti túṣe Elédùmarè wò láyé. So gbogbo ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ á fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Olúwo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, kílẹ̀ ń dúró dè. Ṣé ti subscribe sí YouTube mi? Ṣé ti subscribe sí monthly special member mi? Ẹ bá mi subscribe sí ojú òní tì yín. Mi ò ní wá yín tì. Ẹ subscribe ẹ bá wa pín wọ̀ gbòòrò ayé. Ẹ lè máa gbádùn àwọn ètò. Ṣé rí nísìn báyìí? A máa gbé program àwọn Mùsùlùmí yẹn àtàwọn oníṣẹ̀ṣe yẹn. A máa gbé wa máa fi cash cruise ni. A dẹ̀ máa fi ṣíra wa níyè. Mind your business. Nísìn ọ̀nà tí àwọn oníṣẹ̀ṣe yẹn gbà yọ sáwọn Muslim wọn expect ẹ̀. Ó dùn wọ́n gidi. Ó dùn wọ́n gidi. Wọ́n expect pé wọ́n lè gbà ọ̀nà yẹn yọ sí àwọn ló ń pè mí. Wọ́n expect ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. So ẹ jẹ́ ká learn. Mind your business. Lọ̀rọ̀ yìí dá lé lórí. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin bàbá ẹ wá ra body cream, ẹ wá ra body soap. Ẹ wá ra body cream, ẹ wá ra body soap. Ẹ má lọ ra gbàrọ̀ gùdù. Ẹ má ra nǹkan tó máa bà yín ní skin jẹ́. Ẹ má ra nǹkan tó máa bà face yín jẹ́. Ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wo lójú screen. Kí n fún yín phone number iléeṣẹ́ Danari Skincare. Gbogbo yín tẹ́ dẹ́ rajà. Oyindamola ń jẹ́ kí n mọ̀. Thank you so much. Kì í ṣe pé kàn gba nọ́mbà lásán ẹ̀ ń rajà. Ẹ ṣé gan ni. Ajá file gbogbo yín ṣe bùgbé. Ẹ̀yin tẹ́ tí rà yín náà rí tajé ṣe ẹ wá rà. Best product ni wọ́n ní face soap, face cream, face cleanser, body cream, body soap, body oil. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní dark knuckle cream, face bond cream àti bẹ́ẹ̀ lọ. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product jẹ̀díjẹ̀dí, diabetes, manpower, flat tummy àti èwo tún nínú nǹkan ọmọkùnrin tó kéré jọjọ orí lọ. Àwọn náà confirm. Mo assure yín pé ẹ ní regret pé àwọn product yẹn. Jẹ̀dí ọkùnrin, obìnrin, ọmọdé àtàgbà wọ́n ní. Tó dẹ̀ máa ṣe kíni tó máa ṣiṣẹ́ dáadáa lára yín tẹ́ máa ya gbogbo jẹ̀díjẹ̀dí ẹ̀ tẹ́yìn gan máa mọ̀ pé yes nǹkan jáde ní body yín, jẹ̀dí jáde. So iléeṣẹ́ TL Natural Herbal àwọn náà ni. Ẹ pè mí lórí WhatsApp number, okay, text mi kí send number wọn sí yín. Bákan náà ìtẹ́ bá fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra bag, ẹ fẹ́ ra bàtà. Ẹ̀yin náà pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ Unique Alpha. Mi ní wá yín tì. Ẹ ṣeun gan, ire o.